Òríjìnà Yorùbá làwa Ìlọrin, àwa kì í ṣe Fúlàní o, àti ẹ̀bá Fúlàní tán rárá. Tẹ bá wò múra mi, ó ṣàfihàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Fúlàní ò dé fìlà bí mo ṣe dé, àkẹ́tẹ̀ nìran Fúlàní máa ń dé. Fúlàní ò kí ló lẹ̀kẹ̀ ọrùn bí mo ṣe lò yìí, ike ni wọ́n máa ń rọ mí sí fi kọ́rùn. Fúlàní ò wẹ̀wù tí mo ṣe wọ̀ yìí, aṣọ dúdú bí àlọ́mọ́ra ni Fúlàní máa ń wọ̀ láṣọ. Èmi ń jẹ́ ọmọ Bọ́lájí, Ìṣọ̀lá máa ń léwọ́ ọmọládé irin. Fúlàní kì í jẹ́ Bọ́lájí, wọn èyí sì jẹ́ ọmọládé irin torí wọn ò lóríkì. Tẹ́ ẹ bá rí Fúlàní tí ó pera ẹ̀ ní Ṣọ̀lá Òpó àbí kinní kan Òpó, ẹ gbà pé ó yóríkì àwa àdí àpẹ́ jẹ́ ni. Nígbà tí Barrister wá ṣeré fọ́ba fún Emir tó wá ṣeré fún Emir tí ó mọbi tí ó kí baba sí, ẹni Barrister yá Òpó fún wọn ló fi kí wọ́n ní Ìṣọ̀lá Òpó. Ẹ̀yin ọmọ àlénú wa, òun lè jẹ́ kí àwọn àtọ̀húnrìn wá kí wọ́n máa pe àwọn ọmọ onílùú lájòjì nítorí ẹ̀sìn tí wọ́n fi bojú. Ẹ̀sìn yìí ló jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n máa kó gbogbo àwọn ọmọ aládé, àwọn òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, kí wọ́n máa kó wa lẹ́nu lọ dẹ̀dẹ̀ díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá látẹnujẹ tó yẹ kẹ́ ẹ jáde síta sọ̀rọ̀ pé àwa Yorùbá, àwa Ìlọrin, àìkí ṣe Fúlàní, àìsí Haúsá, òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wá. Torí wípé àwọn baba ńlá wa ti tẹ Ìlọrin dó fọ́pọ̀lọpọ̀ ọdún kó tó di wípé ìran Fúlàní wá bá wọn gbé. Baba ńlá tiwa òun ló sì gbà wọ́n lálejò tí ń ṣe Àfọ̀njá. Títàn yóò rújú. Ìtàn náà ò sápamọ́ fẹ́yàn kankan pé Àfọ̀njá ti wà ńlọrin tó sì ti wà Láàrẹ Ọ̀nà Kakanfò fọ́pọ̀ ọdún kó tó di wípé àwọn Fúlàní wá bá wa. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sòtítọ́ ọ̀rọ̀ pé Yorùbá ni wá, Ìlọrin kì í ṣe Fúlàní, ẹ jáde. Àwa ọmọ yín tó yẹ kẹ́ ẹ já sọ̀rọ̀, ẹ tún kì wá mọ́nú aṣọ, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn Fúlàní yìí ń kó àwọn ọmọ wọn jáde kán mọ́ sọ lórí social media láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Fúlàní ní Ìlọrin. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, àwa ọmọ ọkọ ẹ̀jẹ̀ ọmọ ọkọ òjá gbádùn, àwa ó jáde síta sọ̀rọ̀. Yorùbá ló ní Ìlọrin fún oúnjẹ jíjẹ, fún oríkì, aṣọ wíwọ̀, ìmúra wa Yorùbá ni. Léyìí tó já sí wípé kò ságbolé kan lónìí nílọrin tí ò ní orò ìdílé tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ à ń jẹ́ Bọ́lájí, Káyọ̀dé, Ọlárewájú. Àwọn Fúlàní yìí torí pé wọ́n sún mọ́ wa, ọ̀bọ wọn ń yọ, àwọn náà ti ń jẹ́ Káyọ̀dé, wọ́n ń jẹ́ Ọlárewájú. Kódà oríkì tí wọn ò ní gbà kankan rí, wọ́n ti ń padà ń jẹ́ Òpó. Èyí jẹ́ kó já sí wípé wọ́n ń dòdò pa àwọn làwọn nílùú. Láyéláyé kò sí yípadà ilẹ̀ Yorùbá nìlọrin. Ìgbà tí Ọlọ́run Elédùmarè ó bá wa ṣe tí wọ́n ń pín ìlú gan, wọn ò pín wa mọ́lẹ̀ Haúsá. Torí wípé gbogbo èrò wọn Fúlàní yìí ni pé kí wọ́n pín wa mọ́ ilẹ̀ Haúsá, ṣùgbọ́n a dúpẹ́ fún Elédùmarè pé ilẹ̀ Yorùbá náà wọ́n pín wa sí. Kò sí ọgbọ́n táwọn àrọ́mọdọ́mọ wọn wù kán lè dá, Yorùbá ló ní Ìlọrin. Torí wípé ìlú, orúkọ tìlú bá ń jẹ́ ni wọ́n máa fi sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ bá délẹ̀ Yíbò, bí wọ́n bá tiẹ̀ sọ èdè míì, èdè Yíbò yẹn ni ó pọ̀ jù tí wọ́n máa sọ, ẹ ti mọ̀ pé àwọn náà nílùú. Tẹ́ ẹ bá délẹ̀ Haúsá, èdè Haúsá ló pọ̀ jù ń bẹ́ẹ̀. Àwọn ẹ̀yà míì tẹ́ bá rí, ẹ ti mọ̀ pé wọ́n bá wọn lálejò ni. Bẹ́ẹ̀ bá délùú Ìlọrin, èdè Yorùbá ni gbogbo wa ń sọ. Àwọn ẹ̀yà míì tẹ́ bá rí bẹ́ẹ̀, èyí tó ti pẹ́ pẹ̀lú wa ní gbédè Yorùbá tóun náà ń sọ bá a ṣe ń sọ, ẹ ti mọ̀ pé Yorùbá ló ní Ìlọrin torí pé kì í ṣe Fúlàní, òun là ń sọ ńlọrin, èdè Yorùbá là ń sọ. Ìran babalá wa ló ní kí wọ́n ro àmàlà mẹ́lẹ́ tóun ti gbẹ̀gì kí wọ́n sì gúnyán jẹ. Ìran babalá wa ló ní kí wọ́n jẹ ẹ̀kọ àbí kí wọ́n dá ẹ̀kọ gbóná mu. Ìran Fúlàní ló ní kí wọ́n mọ̀ mú màlúù tí ń ṣe núnú àti fúra. Tẹ́ bá fo ṣe oúnjẹ tá à ń jẹ nílọrin 100% Ìlọrin, ẹ rí 90% òun ní jẹ àmàlà gidi àti láfún àti fùfú àbí kí wọ́n jẹ ẹ̀bà àbí kí wọ́n jẹ ráìsì àtẹ̀wà. Nínú 100% yẹn, tipálẹ̀ fi yọ 20% tó ka fúra àti wàrà kúnjẹ. Ẹ lè délé mi kẹ́ bá kí n ṣe wàrà sísàsùn kí ní mò ń jẹran. Ẹran gidi làwọn baba ńlá àti wa máa ń jẹ, kí wọ́n jẹran màlúù, kí wọ́n jẹran ewúrẹ́, kí wọ́n jẹran ìgbẹ́. Bẹ́ẹ̀ lẹ́sìn bá nílé mi mọ́lẹ́wọ́ ọmọládé irin tí ń sọ̀rọ̀.
ṣùgbọ́n àwọn àtọ̀húnrìn wá àjòjì pẹ́ nílùú tán ń pọmọ nílùú lé àjòjì ṣe é ti gbàgbé ni pé kò sí bó ṣe lè kẹ́ ẹ ṣe tó àwọn nǹkan kan ń bẹ tẹ́ lè yí padà nílọrin ẹ lè rí èdè tẹ́ ń sọ yí padà pé kí gbogbo wa máa sọ fúlàní kò pọ́síbù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè tí wọ́n ń jáde sí pé fúlàní làwọn yìí wọn ò lè sọ fúlàní mọ́ èdè yorùbá yìí ni wọ́n ń sọ ẹ lè jáde síta ká sọ pé kí a máa dírẹ́sì bíi fúlàní ẹ̀yin gò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ torí wípé fúlàní máa ń rìn hòhò ni àwa yorùbá la ní ká wọṣọ tó dára ká wé gèlè ara ká filẹ̀kẹ̀ sọ́rùn ká dé fìlà tó dára tó jojú gbèsè sí ìran fúlàní tí bá ń ṣe bẹ́ẹ̀ ń kásà wa ni. ẹ lè bá wa yí oríkì padà ẹ lè ní ká máa jẹ́ dẹ̀mbọ́ ká máa jẹ́ gògó kò pọ́síbù ìran fúlàní ní jẹ́ dẹ̀mbọ́ ní jẹ́ gògó ẹ lè rá àwọn baba ńlá wa kí wọ́n sọmọ ní dẹ̀mbọ́ àbí gògó à ń fèyí ń dá fúlàní àárín wa mọ̀ orúkọ tẹ́ bá táwọn baba wa sọ wá ọ̀làríwájú ọmọbọ́lájí káyọ̀dé adéníkẹ́ adéṣẹwà kò papọ̀ mọ́ kí fúlàní rárá kò papọ̀ mọ́ àlàjẹ fúlàní ṣe rí i pé ti fúlàní sẹ́pẹ́rẹ́ nílọrin tá a bá tẹ̀ wá ní ká máa sọ Kwara State tẹ́ bá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ 100% Kwara State yorùbá ló ní 80% níbẹ̀ mélòó ni fúlàní nínú ìlọrin bí ò bá ṣe pé àìkànkan kó àwọn baba wa tó jẹ́ kí fúlàní kó máa gbé orúkọ sókè ńlọrin if not ọba yorùbá kò bá ti wà tipẹ́ ṣùgbọ́n àwọn baba wa ń lo ìrẹ́pọ̀ tí ọba àgbà náà lò kò jẹ́ káwọn baba wa kí wọ́n dóńdó pé yorùbá náà gbọ́dọ̀ jọba ṣùgbọ́n àwọn ọmọ àlè oníṣẹ̀ṣẹ̀ aláìṣèṣe ọmọ àlè nítorí wípé kò sí bí ẹrú bá ṣe lè wù kó pẹ́ tó ń lù ú yóò padà kọjú ìjà sólówó rẹ̀ ní àwọn ọmọ yìí ni wọ́n ń kọjú ìjà sáwà ọmọ ọkọ Ìlọrin báyìí tí wọ́n fẹ́ mọ̀ pé àwa wọ́n ń sọ nínú orin tí wọ́n kọ pé kí a fi ìlú lẹ̀ fún onílùú ẹ̀yin babalá wa ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ dìde kẹ́ ẹ tají ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kó yín lẹ́rú tán wọ́n ti fi ẹ̀sìn kó yín lẹ́rú o débi pé Fúlàní wa ń sọ pé ká wa ọmọ onílùú àwa ọmọ Yorùbá original ká fi ìlú lẹ̀ fún àwọn táwọn ní ìlú torí pé wọ́n ń jọba ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ̀ mọ̀ fi ṣeré yìí torí wípé bí àwọn Fúlàní yìí bá ṣe bí eré bí àwàdà tí wọ́n ń kílèmù pé Fúlàní ní Ìlọrin tó bá dé orí àrọ́mọdọ́mọ wa àwọn náà mọ̀ gbàgbọ́ pé Fúlàní ni wá lóòótọ́ òun ò mọ̀ ní mọ̀ pé Yorùbá original ni wá ẹ mọ̀ pé ẹ ti fẹ́ sọ ìran ogún àwọn ọ̀nà baba ńlá wa dànù táwọn bàbá yìí jìyà jìṣẹ́ fún òun ní ìlú Ìlọrin kó tó di pó dìlú ńlá ó yẹ ká ẹ jẹ́ kó mọ yé àwọn àrọ́mọdọ́mọ wa pé Ìlọrin Àfọ̀njá làwa ń jẹ́ o àwa kì í ṣe Ìlọrin Álímì Ìlọrin Àfọ̀njá làwa baba ńlá wa tó tẹ̀ lọ́rin dó Yorùbá pọ́nbélé ni èdè tí wọ́n sì fi tẹ̀ lọ́rin dó òun làádẹ́ ń sọdò ní oríkì tí wọ́n fi tẹ̀ lọ́rin dó òun ni mọ́léwọ́ ọmọládérin àrídòpó mọ́jà lẹ́kàn ìdí àpẹ́ tí ń kírun jàmọ́ ní kí ẹni tí ó mọ̀rún kí ní kí jàmọ́ tán bá ṣe Allahu Akbar òun náà bá wọn ṣe àwọn baba ńlá wa wọn èyí so onírun oníyèmọ̀já ni wọ́n ọdẹ ni wọ́n jagunjagun ni wọ́n ìran babalá tèmi tí ń ṣe Àfọ̀njá jagunjagun ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ládérin ọmọ Aláàfin Ọ̀yọ́ sì. ẹ̀yin ọmọ bíbí ìlú Ìlọrin ẹ má mọ̀ ṣàṣùpìnyẹ ẹ má fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ráre ẹ rántí pé àwọn bàbá wa ń bi àkàyìn kan sí òun ní ń fojú àwọn ọmọ gbolẹ̀ lónìí o torí wípé bí àjòjì bá jọba nílùú bó bá yá àwọn ọmọ rẹ̀ ó pọ̀ ọmọ onílùú ó pè wọ́n lẹ́rú àwọn ọmọ àjòjì ó padà pọ̀ ọmọ onílùú ó pè wọ́n ní àjòjì ní ti ń ṣẹlẹ̀ báyìí o ẹ̀yin bàbá wa ń kì wá mọ́lẹ̀ pa àgbọ́dọ̀ sọ̀rọ̀ wípé kò sẹ́ni tí ó mọ̀ pé Yorùbá ní Ìlọrin ṣùgbọ́n àwọn bàbá àwọn Fúlàní yìí wọ́n rán àwọn ọmọ wọn síta káwọn ọmọ wọn sọ̀rọ̀ gbangba lórí social media káàkiri wípé àwọn Fúlàní gangan ní jẹ́ Ìlọrin àwọn làwọn ní Ìlọrin ẹ dákun ẹ má jẹ́ ká wòran tẹ bá ní kí wèrè sì kú yẹ á sì báṣubàṣu o gbogbo ìwọ ọmọ ọkọ ìlú Ìlọrin tó jẹ́ original Yorùbá yàtọ̀ sí àwọn ọmọ àlè tí wọ́n ń pera wọn lọ́mọ Ìlọrin tó já sí wípé Fúlàní àbáwúsá ni wọ́n àtọ̀húnrìn wá ni wọ́n yéé ṣe Yorùbá original ṣùgbọ́n torí pé wọ́n ń sọ èdè Yorùbá lẹ́nu wọ́n ń pera wọn ní Yorùbá tó bá di pé ó bá dásìkò ọdún wọ́n á jáde síta gbangba pé Fúlàní làwọn wọ́n bọ́ sórí social media wọ́n ń pariwo pé wọ́n ń ṣe interview fúnra wọn ní tí wọ́n ti prógráàmù tẹ́lẹ̀ pé ṣé Yorùbá ní Ìlọrin ni àbí Fúlàní wọ́n sì tún dára lóhùn padà pé Fúlàní ní Ìlọrin àwa yìí ṣe Fúlàní o èmi tẹ́mi ń sọ̀rọ̀ ọmọ ọkọ Yorùbá lèmi ọmọ bíbí ìdí àpẹ́ sí lèmi ilé ìyá mi ilé apá ọ̀kági ládéta àti ilé ìyá àti ilé bàbá mi ọmọ ọkọ Yorùbá sámú ni mí pọ́nbélé
mo fi gbogbo ẹnu sọ wípé original Yorùbá ní Ìlọrin. Orúkọ tí wọ́n ń pe Ìlọrin ṣàfihàn rẹ̀. Kò sí Ìlọrin nínú èdè Fúlàní. Níbi tí wọ́n ti ń lọ irin là ń pè ní Ìlọrin. Yorùbá ló sọ ní Ìlọrin. Léyìí tó já sí pé Yorùbá ti wà lọ́pọ̀lọpọ̀ ọdún before kí Álímì tó dé. Èdè Yorùbá ni à ń sọ. Ó ṣàfihàn pé Yorùbá ni wá torí wípé ìlú Haúsá èdè Haúsá wọ́n ń sọ, ìlú Fúlàní èdè Fúlàní ni wọ́n ń sọ. Dírẹ́sì wa ká wọ sọ bí mo ṣe wọ̀ yìí, ká lo àkún, ká dé fìlà, ká wọ sọ native. Ó ṣàfihàn pọ́mọkọ Yorùbá ni wá nílùú Ìlọrin. Ìran Fúlàní kan kì í wọ sọ, ìhò ní Fúlàní máa ń rìn, tọmútọmú ni wọ́n máa ń jáde. Àwọn ìran tiwa lónìí kí wọ́n wọ aṣọ tó kọ́fà ìhòhò, Fúlàní ni máa ń síra lẹ̀ sí ọmúlẹ̀, kọ́mú lásán ni Fúlàní ó wọ̀ rìn jáde wá láti inú igbó wá sígboro. Àwa original ọmọkọ Yorùbá la ní oríkì, ọmọ gbọ́ òpómúlérò mọjà lẹ́kàn, bí ká sọ pé Ògúnníyì, kí ká sọ pé Ìròjì Ọlọ́fà mọ́jọ, Ọlálọ́mí ọmọ Abúsújó kọ. Fúlàní ò lóríkì. Tẹ́ bá gbọ́ tí wọ́n bá ń kí Fúlàní lópò, wọ́n mú òpó tí wọ́n ń jẹ́ nínú orúkọ àwa Àdí-Àpẹ́ ni. Nígbà tí Barrister fẹ́ kí ọba wa nígbà náà ni wọ́n kì wọ́n sí òpómúlérò mọjà lẹ́kàn, nígbà tí ò sóríkì tí wọ́n fẹ́ kí wọ́n sí nígbà náà. Ṣùgbọ́n igi súnmọ́gi lọ̀bọ fi ń yọ̀. Àwọn bàbá wa wo ìrẹ́pọ̀ tó wà àti bí wọ́n ṣe ti fi ẹ̀sìn dè wọ́n mọ́lẹ̀ kò jẹ́ kí wọ́n lè jiyàn sí nígbà náà pé wọ́n ṣe kí wọ́n ní òpómúlérò mọjà lẹ́kàn. Ṣé yé báyìí? Ṣùgbọ́n tí wọ́n náà bá jẹ́ ọmọ ọkọ Ìlọrin, ó yẹ kí wọ́n náà jáde síta sọ̀rọ̀ ní orí social media gẹ́gẹ́ báwọn náà ṣe sọ jáde pé Fúlàní làwa Ìlọrin. Ó yẹ káwọn ọmọ ọkọ náà jáde síta gbangba sọ̀rọ̀ pé àwa Ìlọrin ò kì í ṣe Fúlàní o, original ọmọ Yorùbá ń làwa Ìlọrin. Èdè Yorùbá là ń sọ, oúnjẹ Yorùbá là ń jẹ, ọ̀rọ̀ wa sísọ Yorùbá ni. A ní òwe, Fúlàní ò ní òwe tó jọmọ́ ti Yorùbá. A ní oríkì, Fúlàní ò ní oríkì. À ń wọṣọ tó bora, à ń lo àkún, à ń fi lẹ̀kẹ̀ sọ́rùn, à ń dé fìlà láti fi jẹ́ gẹ́gẹ́ bí ọmọkọ Yorùbá. Fúlàní ò kì í lò ó. Fi Fúlàní ni kí wọ́n sí ọmúlẹ̀, kí wọ́n rìn hò láti inú igbó wá sínú ìgboro. Yorùbá ló ní pé ká kọ́lé tó jẹ́ ilé tó rẹwà, Fúlàní ló ní kí wọ́n kọ́lé kókó láti mọ̀ gbé. So oúnjẹ wa àwa la ní ká jẹ àmàlà, ká jẹ èlùbọ́, gàrí àti oríṣiríṣi oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ráìsì, ẹ̀wà. Fúlàní ló ní kí wọ́n jẹ wàrà màlúù àti fúrádì nùnù. Ṣé báyìí? Ǹjẹ́ tabaníká sọ pé nínú 100% Ìlọrin, díẹ̀ pérése la máa rí tó mọ fúrá àti nùnù lóúnjẹ. Àwa tá a jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá original, àmàlà, kápò kọ, ká jẹ ráìsì àtẹ̀wà, ká sì ṣe ẹ̀fọ́ pẹ̀lú ẹ̀gúsí, òun lè máa bá nínú ọbẹ̀ wa tí ń ṣe oúnjẹ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀sìn náà fi kó wa láńkọ̀pù tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó yẹ kí wọ́n sọ̀rọ̀ síta pé Yorùbá original ní Ìlọrin, wọ́n ti fẹ̀sìn kó wa lẹ́rú, wọ́n ti fẹ̀sìn kó àwọn gan lẹ́rú. Torí àtẹnujẹ tí wọ́n ń jẹ, wọn ò lè sọ síta mọ́ pé Yorùbá ni wá. Wọ́n ti gbàgbé pé wọ́n fẹ́ fi àwọn ọmọ wọn jẹ̀yà lọ́jọ́ iwájú. Wọ́n sì ń ta àwọn ọmọ wọn sóko ẹrú ni. Níwọ̀n ìgbà tá a bá ti lè tí wọ́n ń pariwo pé Fúlàní ní Ìlọrin, tá a máa sọ jáde pé Yorùbá ni wá. Ṣé ti gbà pé tó bá padà yá àwọn àrọ́mọdọ́mọ wa, wọn ò mọ rò bí Fúlàní ni wá lóòótọ́ ni. Ṣùgbọ́n tá a bá tètè ń pariwo síta pé Ìlọrin o, Yorùbá ni, ilẹ̀ Yorùbá ni wọ́n sì pín wa mọ́, wọn ò kúkú pín wa sílùú míì. Wọn ò pín wa mọ́lẹ̀ Haúsá, bẹ́ẹ̀ wọn ò sì pín wa mọ́lẹ̀ Fúlàní, wọn ò sì pín wa mọ́lẹ̀ Yíbò. Ilẹ̀ Yorùbá náà wọ́n pín wa mọ́. Kí ló dé tó wá já sí wípé àwọn àjòjì yìí wọ́n ń gbénú ìlú wa torí wípé wọ́n ń jọba lé wa lórí, wọ́n wá fẹ́ yí ìtàn padà pé Fúlàní ló ní Ìlọrin. Ó ṣeéṣe kájòjì jọba nílùú, ṣùgbọ́n bí àjòjì náà ò bá jálá jẹ tán, kò ní pera rẹ̀ ló ń lù ú. Á gbà pé àwọn kan náà lè lù ú, ó kàn wọlé Èdùmàrè ló kọ́ bẹ́ẹ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè sọ̀rọ̀ tí wọ́n ń ṣèṣe ọmọ àlè, àwa kan bẹ tá a jẹ́ original ọmọ ọkọ Yorùbá, àwo sọ tiwa síta o. Ìlọrin Yorùbá original ni wá, Yorùbá original ni wá, pàápàá jùlọ èmi tèmi ń sọ̀rọ̀ tẹ́ ń wò mí, original Yorùbá ni mí. Mi sì lè fi ìgbà kan fọwọ́ sí júwe ilé bàbá mi. Mo máa ń sọ gbogbo gbà pé Ìdí-Àpẹ́ ni wọ́n ti bí mi lọ́mọ, ilé ìyá mi nílé apá Ọ̀kàgìládéta. Èmi ò bá Fúlàní tán, kò sì sí tàbí ṣùgbọ́n ìran bàbá ńlá tèmi ó wà nínú àwọn tí wọ́n tẹ̀ lọ́ni tó ti ń ṣe ìran Àfọ̀njá.
àwa gangan la ní Ìlọrin kì í ṣe Fúlàní. Èdè wa ó ṣàfihàn, àṣà wa ó ṣàfihàn, ọ̀rọ̀ ẹnu wa ó ṣàfihàn, oúnjẹ jíjẹ wa ó ṣàfihàn pé Yorùbá ni wá, ọ̀rọ̀ sísọ wa, even oríkì wa ó ṣàfihàn pé Yorùbá ni wá, even ilé gbígbé wa ó ṣàfihàn pé Yorùbá ni wá. Mélòó ni Fúlàní láàrin àwa Ìlọrin? Mélòó ni Fúlàní láàrin àwa Ìlọrin? Tá bá sọ pé Kwara State lápapọ̀ gan, mélòó ni Fúlàní Kwara State lápapọ̀? Yorùbá lè bá gbogbo ohun tí ń jẹ́ Kwara. Bẹ́ẹ̀ láàrin gbogbo Ìlọrin, Yorùbá ni ṣe bí ń gbà wáṣẹ̀ nígbà kan rí. Ọba Fúlàní ni wọ́n ń pọba Ìlọrin. Ìgbà tó di pé àwọn baba ńlá wa dákẹ́ tí wọ́n ń wòran tí wọ́n ń pera wọn lọ́ba, tí wọn ò sọ̀rọ̀, ni wọ́n padà di pé wọ́n padà ń dòǹdò pé ọba gbogbo wa. Àwọn òsì sọ pé bẹ́ẹ̀ kọ́. Ewúrẹ́ òkú sọ pé ìyá òun ò bá gùntàn ṣe, àgùntàn ló ní ìyá tòun ò bí dúdú. A sọ pé àfààyè gbàláfíà àwọn ni wọ́n fẹ́ máa tún tàn padà tí àwa ọmọ ọkọ táwọn ò ní dákẹ́. Kò sí tàbí ṣùgbọ́n bó ṣe wù kẹ́ ṣe tó, títí láéláé Ìlọrin Àfọ̀njá ńlá ń jẹ́. Bẹ́ẹ̀ dákọ̀ Ìlọrin Gèrè Álímì jù bẹ́ẹ̀ lọ, kò sí tí ń jẹ́ Gèrè, èdè ti Fúlàní ni, ṣùgbọ́n Ìlọrin Àfọ̀njá ńlá wa mọ̀ sí. N tó bá wù yín ẹ sọ, àwa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Yorùbá pọ́nbélé ní Ìlọrin. Gbogbo ilẹ̀ Yorùbá ló sì mọ̀ pé Ìlọrin kò lè yí padà, Yorùbá ni wá fún èdè tá à ń sọ àtoríkì àti ìṣẹ̀dálẹ̀. Ẹ bá mi share rẹ̀ kó kárí gbogbo ilé àtòkù. The first time maybe you come across this channel, either on YouTube or on Facebook, don't hesitate to subscribe and follow us on Facebook. Subscribe.